أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. Mo kí gbogbo ojú tí ń wò mí káàkiri gbogbo àgbáńlá ayé. Mo fẹ́ ṣe short video yìí torí kó lè bá jẹ́ ìrọ̀rùn fún ẹni tí ó wò. Mo sì fẹ́ kí gbogbo ayé kẹ́ bá mi share program yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ níjọ́ nípa ìyá tí ilé rẹ̀ jóná tó sì wá sọ wípé àwọn àfáà ni wọ́n jólé òun ní ìsàlẹ̀ kókò. Pẹ̀lú ògo Ọlọ́run kéèsì náà wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àmọ́ àwa náà ń ṣe ìwádìí tiwa náà ká lè fi ran ìjọba lọ́wọ́. Tí n bá sọ fún gbogbo ẹ̀yin tí ń wò mí káàkiri gbogbo àgbáńlá yìí pé títí tó fi di àárọ̀ òní tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àbí dédé àsìkò tí ẹ̀yin léwu kẹ́ wà láti máa wò mí kò tíì sí ẹ̀rí kan tó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn àfáà ni wọ́n sun ilé ìyá yìí níná. Látara àwọn ìwádìí tí a ṣe kódà àwọn ní àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí ní àdúgbò ibi tí ìyá yìí ń gbé àwọn náà ni wọ́n sáré bá ìyá yìí pa ògbó náà lé tí ilé yẹn tí ò tẹ̀ fi tún bóyá ó yẹ kó jóná ráúráú jù báyẹn lọ ṣùgbọ́n pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn mùsùlùmí tí wọ́n wà ní community ọ̀hún àti àwọn ìpè tí wọ́n sáré ṣe sí àwọn panápaná ló jẹ́ kí kíní yẹn ó tún mọ bó ṣe wà wọn. Tí wọn ò bá tètè paná ilé ìyá yẹn gan ó ṣeéṣe kó mú ilé mi torí pé ní àwọn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìyá yìí àwọn ilé yẹn wọ́n ní ara wọn púpọ̀ tó yẹ pé kò bá mọ mú àwọn ilé lọ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìyá yẹn ní láti máa sọ wípé àwọn mùsùlùmí ni lẹ́yìn ìgbà tí ó ti rí akitiyan àwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ ilé òun tó sì tún wá lọbẹ̀ lọ dúpẹ́ fún wọn tó tún lọlé lọ dúpẹ́ fún wọn pé ààrẹ ṣeun gan mo dúpẹ́ fún yín o tí àjọṣepọ̀ tó dán mọ́rán tí sì ti ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ tí wọ́n jọ ń ṣe ní àdúgbò náà. So àmẹ́ni tó lọ gbìn sí ìyá yìí lẹ́mìí àṣìmọ́ tó rò tó fi wò pé kóun kúkú máa dárúkọ pé àwọn àfáà ni bóyá ní tìtorí wípé ó mọ̀ wípé àwọn tí òun pera àwọn mọ̀ pé àwọn jọ wà yìí bóyá ó ń torí pé ó mọ̀ pé ní òmùgọ̀ ó pọ̀ nínú wọn gan tó bá ti gbọ́ kinní kan wọ́n sáré dáwó fún yàn bá ti gbọ́ kinní kan páwọn mùsùlùmí ni wọ́n sáré contribute láti wípé bóyá àwọn tí ń sọ di ìjà ẹ̀sìn. So pẹ̀lú ògo Ọlọ́run tí ìwádìí bá wá padà wá jẹ́ ká mọ̀ wípé kò lọ́wọ́ àwọn àfáà nínú bí àwọn ẹ̀yin tí ẹlẹ́mbìjàyà ìtẹ́ ń pariwo àwọn àfáà lọrin àwọn ṣe kíní kankankan tí ìwádìí bá padà ṣó wípé kò lọ́wọ́ àwọn àfáà nínú tó bá dìgbà náà tí àwa náà bá wá ṣègbésẹ̀ lérí ìyá náà wípé tọ̀ ó dà ó ti bà wá lórúkọ jẹ́ o wá ká lọ ilé ẹjọ́ ẹ má jẹ́ kó bá yín lójijì o torí wípé tí ìyá yẹn ṣe yẹn tó lè dá ogun ẹ̀sìn lẹ̀ ni. Ẹ wo iye èèyàn tó ti ṣe fídíò lórí kéèsì ẹ wo iye èèyàn tó ti ṣe fídíò nípa rẹ̀ ẹ wo iye ọ̀rọ̀ tí àwọn tí ò ní làákàyè àwọn ọlọ́pọlọ àbọ̀ àti wọn ò tiẹ̀ ní ọpọlọ rárá ní ká pè wọ́n tí wọ́n ti ṣe ní fídíò tí wọ́n ti fi ń sọ̀rọ̀ sí àwọn àfáà lọ́rin. So gbogbo kinní yẹn náà kó sì lọ bẹ́ẹ̀. Mo rọ ìyá yìí kí wọ́n try láti wádìí láti mú ẹ̀rí wọn jáde kí a sì jọ fìyà jẹ àwọn tí wọ́n bá ṣerú bẹ́ẹ̀ torí pé irú táwọn náà ṣe ohun tó bá jẹ́ kó sí máwọn kan lọ́wọ́ ó túmọ̀ sí wípé àwọn náà fẹ́ dá ogun ẹ̀sìn lẹ́nu wọ́n sì fẹ́ da àlàáfíà náà lóru. Àmọ́ tí ò bá tún wá rí bẹ́ẹ̀ náà ìyá náà ò ní lọ bẹ́ẹ̀ o ìyá náà ò ní lọ bẹ́ẹ̀ o torí pé ní ìbà lórúkọ jẹ́ ni fún Islam wípé ẹni jàgídíjàgan ní Islam ìbà lórúkọ jẹ́ ni fún àwọn àfáà wípé wọ́n rú òfin orílẹ̀-èdè tó jẹ́ ká mọ̀ pé secular state ní ìlú tá a wà ń bẹ̀ yìí Nàìjíríà tá a wà ń bẹ̀ yìí. So yé báwọn ní tó lè má mú wàhálà wá náà ni pé tí a bá ti rí i pé irọ́ làwọn pa mọ́ àwọn èèyàn kí a jáde kán sì jẹ́ gbogbo ayé mọ̀ pé àwọn kan wí bẹ́ẹ̀ ni káwọn fi lè rí àánú lọ́dọ̀ àwọn èèyàn. Àmọ́ láìsí bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ògo Olórin ó sì gbésẹ̀ lórí ẹ̀ torí pé a fẹ́ eradicate gbogbo tí wọ́n ń pè ní ìtirọ́mọ́ni àti ìbanilórúkọ jẹ́. Sáárì èyí ẹlẹ́nu yọ̀dọ̀yọ̀dọ̀ ọ̀tá Ọlọ́run ẹlẹ́wọ̀n ọjọ́ sí tí ń sọ̀rọ̀ tí ń ta sí mi tí ń ta sí bàbá Bariga ń bẹ̀ ìfàsìkò yìí pé ìyá wa Òrìṣàwùmí láti ìlú Ọ̀ṣun láti Òṣogbo
èyí sì ń fi àsìkò yìí pé bàbá Fálétí àti gbogbo àwọn tí wọ́n wá bá tí wọ́n wá lé mi níjọ́ tí ọkùnrin yìí wà nínú ẹ̀wọ̀n tí wọ́n wá ń bá bẹ̀bẹ̀ wípé ṣé wọ́n tún rí eléyìí tí ọkùnrin yìí ń ṣe náà. Ṣé mọ̀ wípé látijọ́ nísìnyí báyìí ń ṣe aburú Ìlọrin episode ó sì ní kéèsì nílẹ̀ nílọrin tí ò ti parí tí ń bẹ́ẹ̀lẹ̀ ó sì tún ti ní nǹkan míì tá a tún fi lè mú un. Wàláì mo fi ọba tó dá mi búra tí ọwọ́ bá tẹ̀ ní eléyìí wàláì kò ní bọ́m̀bẹ́ yìí tí ì rí irú owó tẹ́ ẹ lè dájọ́ yìí tí ì rí irú owó tẹ́ ẹ lè ná tó lè mú ọkùnrin yìí bọ́m̀bẹ́. Ẹ kìlọ̀ fún un. Ṣé ẹ mọ̀ wípé níjọ́ sí nígbà tá a mú nǹkan tí ẹ̀yin èèyàn ń sọ ni wípé kó láàárí mùsùlùmí ní sọ wípé ní àṣẹ ìwọ́nu ẹ̀ tẹ́lẹ̀ ni. Meanwhile awọ́nu ẹ̀ Muhammad Slob awọ́nu ẹ̀ Alhaji Alimi Ọ̀kanlọ́mọ wọ́n ń wọ́nu ẹ̀ lórí program wọn nígbà náà ẹlẹ́ẹ̀rí ẹni wọn ò wọ́nu ẹ̀ tọ̀. Ṣé ẹ ti wá rí ti eléyìí báyìí nísìnyí gbogbo mùsùlùmí ẹ bá ń ṣe ààrẹ kó má di pé wọ́n tó bá jẹ́ mùsùlùmí òdodo tó nífẹ̀ẹ́ Ọlọ́run tó sì nífẹ̀ẹ́ Ànábì Muhammad bá ń ṣíà program yìí dáadáa kí gbogbo ayé lè rí i pé wọ́n wọ̀nù ẹ̀. ìtẹ́ ń wí níjọ́ náà nìyẹn òun náà dẹ̀ tó ń sọ lẹ́yìn ìgbà tó darí ẹ̀wọ̀n dé yìí tí ń ṣe program wípé wọ́n kí òun lójijì ni eléyìí àwa ní kí ọ lójijì àní kí ọ lójijì mo fẹ́ wo irú agbára tó ní àti irú èèyàn tó mọ̀ tí ó yọ ọ nígbà tá a bá tún ọ mú. Torí wípé àní mú ọ nímú àbòsí àti ní mú ọ nímú yẹn jẹ a mú ọ ní ọ̀nà tí gbogbo ayé náà rí wípé yes wọ́n wọ̀nà ẹni yìí. Àwọn èèyàn sọ̀rọ̀ ká mọ̀ ṣe bẹ́ẹ̀ o àwọn èèyàn wá sórí mídíà wa mọ̀ fọ́nbù o àìwá ganu àìwá janu o lórí mídíà o. Èyí ń fi àsìkò yìí sọ gbogbo mùsùlùmí ayé ẹ bá wa ṣíà program kí gbogbo ayé kọ́kọ́ rí iná. Gbogbo àwọn tí wọ́n láwọn dìde àwọn dáwó fún àwọn ra mọ́tò fún gan kó ti kọ́kọ́ tẹ́ lọ́dọ̀ wọn kí wọ́n ti rí i pé àṣejù rẹ̀ ń pọ̀. So in case tó wọ́n bá mú àwọn èèyàn ó lè tètè wọ́n lè kọ́ tí wọ́n sì lè pa á tì síbẹ̀. Dó nínú àwọn tí wọ́n wá ń bá bẹ̀bẹ̀ nígbà wọn náà mo ti pé ọ̀pọ̀lọpọ̀ wọn mo ti contact wọn pé ṣé ń rí wàhálà mùsùlùmí pọ̀ àṣejù mùsùlùmí pọ̀ ṣé ẹ ti rí Ìlọrin tí ń bú Ògo Ìlọrin tí ń bú èmi tí ń bú Bàbá Bàrígà tí ń bú ṣé ń gbọ́ ṣé tí gbogbo èèyàn bá tẹ̀ tọ́ sí èébú lọ́dọ̀ rẹ̀ ṣé ru àyè la tọ́ sí èébú láwa tẹ́ ẹ wá bá ipe ẹ dákun ẹ wo ti báyìí tá a sì filẹ̀ dẹ́ni ìyá rẹ̀ ṣé rí ẹ̀yin ẹbí rẹ̀ olórí ẹbí tí máa ń pè wá ń gbà òní tí wọ́n padà sọ tí dẹ̀bí mọ́ lọ́wọ́ ṣé rí. So nídìí eléyìí ń fi àsìkò yìí rọ gbogbo mùsùlùmí ayé ìran inú ìjọ tí bá àwùkọ wà èyíkéyìí ìjọ tí bá wà àwùkọ wà mo fẹ́ kó bá mi share program yìí kó dé ọ̀rọ̀ Islam lélẹ́yìí bá ń share kó dé ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n sọ pé wọn ò wí fún tẹ́lẹ̀ al-ijtihadu kò wà. Ẹ bá mi share program yìí kó dọ́dọ̀ ọkùnrin yìí tó bá jẹ́ wípé ṣètọ́nì ní bá ń tí ń wọ́ọ̀kì bí ó ṣe jìyà fún kó tètè fara rẹ̀ padà ní o mọ́ ṣẹ̀sìn rẹ mọ́ ṣẹ̀sìn rẹ jáwa náà mọ́ ṣe ẹ̀sìn tiwa a sì jíjọ fáńtà jọ fà á ti kóra wa lọ́dọ̀ ìjọba wọ́n ti fún ọ lẹ́tọ̀ọ́ ní tó tọ́ sí ọ wọ́n sì dá wa náà ní tó tọ́ sí wa mọ́tò wa fọwọ́ ara rẹ fa àgbákò mi avoid ṣaitan má jésù ó tì ọ́. So ń fi àsìkò yìí sọ fún gbogbo ayé wípé ilé ìyá tí wọ́n sọ wípé àwọn àfáà lójó àti ìrẹ́rìí tó sọ pé àwọn àfáà lójó ilé ìyá náà nínà o. So nídìí eléyìí tá a bá ti wá rẹ́rìí tí ìyá ò sì wá jáde padà kí wọ́n clear rẹ̀ ìyá ó dé kóòtù. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.